ìpìlẹ̀ Aare Arisekola ni ọmọ babaláwo ni. Ààrẹ ní Ògùn tó ń Sókótó tòní tí nǹkan kan bá ń bẹ tó fi respect ilẹ̀ Yorùbá Aare AbdulAzeez Arisekola Alao ni. Ó ti kú ẹ̀fílẹ̀ ẹ̀jẹ̀ kó sùn. Aare AbdulAzeez Arisekola Alao tí ó land ní Saudi Arabia plane tó bá wọ̀ láti inú plane ni wọ́n ti máa fi microphone wí. We welcome Aare AbdulAzeez Arisekola Alao to the kingdom of Saudi Arabia. Aare AbdulAzeez Arisekola Alao tó bá wọ̀, oh subhanallah. Gbogbo àwọn bàbá yín ẹyẹ wọn ẹnìkan gba omijé lójú mi níjẹta. La ilaha illallah. Mo ń sun ẹkún bí ìgbà tí Aare Arisekola sẹ́kùn. Ọ̀kan nínú aṣọ ìdàbòrà mùsùlùmí ilẹ̀ Yorùbá táàtì rí kọ́fà tó ní àárọ̀ yìí Aare Arisekola AbdulAzeez. Àwọn kan bá tún lọ wú fídíò rẹ̀ tó ti ṣe jáde. Wọ́n ní sọ yìí pé àwa ó sọ̀rọ̀ ilé wa o. Bọ́bá sọ̀yún sí òṣèmí ìtọ́já ni sẹ́nìkan kọ́pì èèyàn mọ́ ni. Mọ̀ ìpìlẹ̀ Aare Arisekola ni ọmọ babaláwo ni. Ààrẹ ní Ògùn àwọn tá a súnmọ́ lámà. Ààrẹ mọ gbogbo tí ń jẹ́ Ifá látòkè délẹ̀. Ààrẹ sọ ìtàn ayé wọn pé ńgbà táwọn wà ní kékeré táwọn ń ta gamalin. Táwọn bá dé ọjà táwọn ọba ta gamalin táwọn tán kò sí ọlọ́jà mi ti ọ̀tá. Wọ́n ní àwọn ní òrùka kan tọ́rọ̀ bá dọ̀rọ̀ ọjà. Ibi àwọn bá fi dá erùpẹ̀ sí gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ bí ọmọ wo ni. Ààrẹ kì í ṣe àgbo lọ́dọ̀ anybody. Ààrẹ máa gbójú ẹni tó jókòó ti àgbo lọ. Ọlọ́run wá rọ̀ fún Islam. Ọwọ́ àgbà Islam. Ọ̀tọ̀ tírí lóòótọ́ àsọ pé kò tọ̀ tírí. Nígbà wo sígbà wo lẹ́ni tí ọ̀jẹ̀ nǹkan kan nínú ayé wá ń fẹnu yẹ̀yẹ́ ààrẹ mùsùlùmí. Ìwọ ló dájọ́ ni. Kí ló dé? Sultan Sókótó tòní tí nǹkan kan bá ń bẹ tó fi respect ilẹ̀ Yorùbá Aare AbdulAzeez Arisekola Alao ni. Ó ti kú ẹ̀fílẹ̀ ẹ̀jẹ̀ kó sùn. Wàláhì mo fi Ọlọ́run búra ìjọba Saudi Arabia mọ̀ pé nìkan bẹ tí ń jẹ́ Aare AbdulAzeez Arisekola Alao. Ibẹ̀ náà àwọn ọmọ ààrẹ tó di Christian kí wọ́n àwọn èèyàn wá rí bẹ́ẹ̀ sí ń yẹ̀yẹ́ bàbá wọn. Kí lẹ rò pé ọmọ wá sí mentality wọn pé àwọn dúpẹ́ táwọn ti kú ní Islam. Iye ẹni tó ti ara owó ààrẹ di Alhaji láyé kì í sọ̀rọ̀ 1000. Mo wà pẹ̀lú ààrẹ ní 2014 mi ò rántí yá yẹn mọ́. Ààrẹ fẹ́ràn yàn ní hajj ó fẹ́ràn yàn 200 ní hajj. Ọwọ́ abọ́sásíkò tí àwọn báǹkì ti wọ́ọ̀nù ẹ̀ pé ó ti náwó jù. Ààrẹ wa ní ọmọ mi kí ló lérò pàṣẹ bá mi ẹjá reduce àwọn èèyàn yìí wọ́n ti pọ̀ jù. Ààrẹ ní kí n reduce kí ni àwọn tí mo ti promise pé wọ́n lọ hajj kí n reduce wọn tó jẹ́ pé tí mo bá ti kú gbogbo tí mo ní ìyọ́nà lọ́mọ ẹni tí ó pin èmi kọ́. Ààrẹ bá gbé fóònù ló bá pe olórí First Bank ó ní wọ́n máa bọ̀. Mo wà bẹ́ẹ̀ níjọ́ náà lọ bàbá Professor lọ́ṣọ̀ wọ́n bẹ́ẹ̀ níjọ́ náà lọ làwọn báńkì bá dé. Bàbá ní ẹ bá mi transfer 280 million sí ọmọ mi Akeugbagold. Mo fẹ́ rán èèyàn ní àjì. Olórí báńkì yẹn wà ń bi wọ́n pé bàbá business wo lẹ fẹ́ fi 280 million sí 280 million níbi 2014. Ó kì í sọ̀rọ̀ 700 million ìsìn. Ó ní èló lẹ máa rí ní gain lórí business tẹ́ fẹ́ ṣe. Ààrẹ ní gain tí ò ní tán títí ayé lè mi ò rí bẹ́ẹ̀ kì í ṣe géènì tẹ́yìn rí. Wọ́n bá ní bàbá a ní lè dá yín lóhùn lórí tẹ́ béèrè torí business tẹ́ fẹ́ fowó ìṣègùn ní mú kankan wà o so a ní ọ̀nà yín. Ààrẹ ni mo fún yín ní 1 hour tí owó yẹn bá kọjá 1 hour kó tó dé àkáǹtì àwọn tí wọ́n kó àwọn èèyàn lọ ájì màá gba gbogbo owó mi tó wà ní First Bank láàrin 1 hour ni wàhálà bá dé. Gbogbo lórí First Bank yẹn sáré forí korí wọ́n sáré wá bá mi níta ni pé ẹ dákun ẹ máa sọ fún bàbá pàtì ẹ ti rí àláàtì mọ́lé mi kọ́. Nígbà tí ètò 30 minutes mo rí àláàtì 280 million naira. Aare AbdulAzeez Arisekola Alao tí ó láǹdì ní Saudi Arabia
plane tó bá wọ̀ láti inú plane ni wọ́n ti máa fi microphone we welcome Aare AbdulAzeez Arisekola Alao to the kingdom of Saudi Arabia. Allah. Aare AbdulAzeez Arisekola Alao tó bá wọ̀ oh subhanallah. Bushra lana masara al-islam lana min alina yatrukina ghayra munadimi min alina yatrukina ghayra munadimi. Intercontinental tó wà níwájú Haram, Ààrẹ ti sanwó gbogbo ẹni tó wà lóòtẹ́ẹ̀lì yẹn rí. Aare AbdulAzeez Arisekola Alao tó bá wọ Intercontinental, ọ̀kan nínú hòtẹ́ẹ̀lì tó wọ́n jù, gbogbo tẹlifíṣàn tí ń bẹ nínú hòtẹ́ẹ̀lì yẹn látòkè délẹ̀. Ìwọ tó tẹ̀lé wa tó sanwó Ààrẹ tó bá tan tẹlifíṣàn rẹ báyìí ní tí ó kọ́kọ́ sójú screen ni pé we welcome AbdulAzeez Arisekola Alao from Nigeria. Allah. Imam Sudesi ìmọ̀ fẹnu nu Aare Arisekola Alao lára báyìí. Allah. Gbogbo ìmáàmù haram. Ààrẹ ní personality kan tí ó fẹ́ wọ Saudi Arabia tí àwọn sójà ó tò fún látẹnu ọ̀nà. A sọ pé kí ló dé tẹ̀ dasọ̀bò ti yín. Àwọn tí ń bá yín fà wọ́n ti mọ̀ pópò ní lọ́pọ̀ jù ní àwọn ọ̀dọ́ mùsùlùmí. Wọ́n kàn lọ yọ mistake ọ̀kan náà bàbá yín wá. Wọ́n ti sọ fún ẹgbẹ́ máa wo. Wọ́n ìsìn ni wọ́n fọ́n jáde bí wèrè yìí o. Tẹ́ bá ti rọ ayé jáde báyìí. Lẹ́yìn náà bàbá jáde yes. Ọ̀tá ọlọ́ni. Ntí Aare Arisekola Alao nìkan ṣe lórí Islam ilẹ̀ Yorùbá kí ni ń jẹ́ rọ́bítà tí ó bá sí bàbá wa Adam tí ó ṣe Aare Arisekola. Gbogbo iye mosque tí Ààrẹ kọ́ láyé nǹkan ọmọ yẹ iye church tó kọ́ láyé kọ́ ọmọ yẹ. Ààrẹ bó bá tiẹ̀ wá bá mi títí ń ṣẹbọ gan ẹ̀ẹ́dẹ̀ fílẹ̀ síwájú Ọlọ́run kí ló dé tẹ́ fẹ́ lé àwọn èèyàn kúrò nídìí Islam tán pátápátá báyìí àwọn tí ń bú wa ẹ̀yin ni ẹ̀yin lẹ́fẹ́nu pogun lẹ́sàlọ̀ yìí ẹ̀ fèsì ogun tẹ́ pè mọ́ mùsùlùmí náà lẹ́tún bú ẹ̀tún wíkẹ̀ ìwà internally ni. Aare AbdulAzeez agagajigi ó wọnú ilé ẹ̀ ó rò pé Saudi ló wà ní. Ó yàtọ̀ sí imani lóòótọ́ ó lè níbi tóun náà ti ṣẹ òun náà lè fẹnu kọ òun náà lè ṣẹ lọ́rùn ẹ̀dá èèyàn ni. Àwọn ọdún tó kẹ́yìn tí Ààrẹ lò ẹni ó bá súnmọ́ yóò mọ̀ pé tí bàbá yìí bá ní àwọn tó ti ṣe síwájú ó yẹ kọ́ lọ́wọ́ ṣàforíjì fún. Umrah tí Ààrẹ lọ kẹ́yìn mo wà pẹ̀lú ẹ̀. Ààrẹ gbé briefcase tó kún fún dọ́là tí wọ́n bá mú àwọn èèyàn wípé wọ́n ṣe money laundering àwọn kan kọjá money laundering ta ni òun wọn. Kéèyàn gbé briefcase méjì dání ọ̀kan kún fún dọ́là ọ̀kan kún fún pastali. Bí Ààrẹ bá fẹ́ kú ní ẹni hòtẹ́ẹ̀lì ní Saudi Arabia wọn ọmọ wa bẹ̀ ni n kò jẹ́ pé odidi imam haram ọmọ wa kì níbi tó wà òun náà lọ kí wọn. Ààrẹ tó ti wọnú bàtẹ̀látìkì láìmọye ìgbà. Ààrẹ ẹnìkan sì wá jáde ó sì bẹ́ lọ́hùn kọ́lọ́hùn ó yọ owó ọmọ Ààrẹ tí wọn náà jẹ́ kan kọ́lọ́hùn ó tiẹ̀ sí ẹ bó ṣe ṣe kan náà àwọn ọmọ Ààrẹ nínú iman àwọn ọmọ Ààrẹ tí wọ́n máa Kùránì sórí máa pọ̀ gan-an mọ́ ní. Tí wọ́n fẹ́ pé tí wọ́n bá ń sọ Lárúbáwá báyìí ó ní mọ̀ pọ̀ Aare Arisekola ni wọ́n lè kọ́ ẹlẹ́kọ̀ọ́ lógún ọdún lónìí àwọn ọmọ Aare Arisekola irú wọn yẹn lè tún wá mẹ́nu bà ẹ̀ ń bọ̀ wá sọ ti MKO Abiola náà mo mọ̀ pé ìdọ́dọ̀ MKO Abiola is a matter of time. Àwọn kan nu yín náà ní ẹgbẹ́rún mọ̀ kiri ńgbà kan tán MKO Abiola ò ṣe ájìrì ládùúgbò ájì tẹ MKO Abiola ṣe. Kí ló dé tẹ̀ ń kaṣọ àṣírí kò lára ara yín kí ló dé tẹ̀ fẹ́ sọ Islam sí o. Ilé tẹ̀ fẹ́ kọ́ náà lẹ ti kọ́ yìí mọ́tò tẹ̀ fẹ́ rà náà lẹ ti ń rà yìí popularity tẹ̀ fẹ́ náà lẹ ti ń ní yìí àmọ́ ìtàn ò ní gbàgbé yín lèmi fi lè hàdà يذوب القلب من كمد إن كان في القلب إسلام وإيمان إن كان في القلب إسلام وإيمان. Aare Arisekola Alao ọlọ́jà pàdé wọn lálùjọ يذوب القلب من كمد لا إله إلا الله إن كان في القلب إسلام وإيمان إن كان في القلب إسلام وإيمان.
وإيمان nítorí eléyìí lèèyàn fi ń sunkún àsunnú wá. Wọ́n rí bàbá Muyideen Bello fín, bàbá lọ police station, àárí kí mùsùlùmí ọjà jáde bí a ṣe yá ń gbà kan mọ́. Torí mùsùlùmí ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ àti wà divided. Ọlọ́run tó sọ nínú Al-Qur'an pé thumma awrathna al-kitaba alladhina istafayna min ibadina wa minhum zalimun li nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi'idhnillah. Dhalika fadlul kabir. Ọlọ́run ní àwọn mẹ́ta ni wọ́n padà já àfà níkànnì ayé. Àwọn mẹ́ta ni wọ́n padà jogún tírà nínú àwọn mùsùlùmí, nínú àwọn ẹlẹ́sìn Christianity. Alladhina istafayna min ibadina. Àwọn tó jẹ́ pàwọ́ Ọlọ́run la sà wọ́n lẹ́sà. A sà wọ́n lẹ́sà ni la fi sọ wọ́n di onímímọ̀. Quran wa ni wa minhum zalimun li nafsihi. Alábòsí ọ̀ràn wà nínú wọn tó jẹ́ pé Quran rùn ní gbogbo ọpọlọ ẹ̀. Àmọ́ tẹ́ bá rí wà ẹ̀tẹ́ wò pé pẹ̀lú gbogbo mímọ̀ tí ń bẹ lára rẹ̀. Ìwà àbòsí, ìwà ẹbọ, ìwà nǹkan míì yóò máa wà lára ẹlòmíì nínú wọn. Wa minhum zalimun li nafsihi. Yóò máa wà nínú àwọn tí ó jogun tírà o. Wa minhum muqtasidun. Ọlọ́run láwọn kan wà yóò ṣàbùrú díẹ̀, yóò ṣe rere díẹ̀, yóò wà nínú àwọn tí ó jogun tírà o. Wa minhum sabiqun bil khayrati bi'idhnillah. Al-Qur'an láwọn kan máa bẹ tó jẹ́ pé oníṣẹ́ rere ni wọ́n, gbogbo ayé wọn rere ní àwa fi ṣe. Ọlọ́run ní àwọn yẹn ńlá fún lọ́lá tó tóbi jù. Kí ni mo fẹ́ lò? Ọlọ́run ò sọ pé alábòsí inú wọn kò í ṣe mùsùlùmí. Kò sọ pé ṣe rere díẹ̀ ṣe bí díẹ̀ kì í ṣe mùsùlùmí. Kò sọ pé àwọn ẹni rere nìkan ni mùsùlùmí. Mẹ́tẹ̀ẹ̀ta náà ló kó pọ̀ pé kankan náà jọ ni.